Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀yin lólùfẹ́ wa lórí Sunna TV Yoruba kẹ́ ẹ túbọ̀ lè gbádùn wájú tí a tẹ̀yìn wá lọ. Láti àsìkò yìí lọ àwọn ètò wa tẹ́mà láǹfààní àti wò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Sunna TV Yoruba. Ètò wa kan àkórí kan lóṣù kan ni o. Lápèjúwe fún ti oṣù tàwa náà yìí a ó máa sọ̀rọ̀ lórí òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàbẹ̀ rẹ̀ tí wọ́n bá Ànábì lò gbà tó fi dórí àwọn ìyàwó àtàwọn ọmọ. Bẹ́ẹ̀ la sì máa ṣe ní gbogbo oṣooṣù. Àkórí kan oṣù kan ni o. Kẹ́lẹ̀ túbọ̀ gbádùn wájú tí a tẹ̀yìn wá lọ ló fa sábàbí tá a fi ṣe ètò ọ̀hún síbẹ̀. Sunna TV ìmọ́lẹ̀ Islam tí ò láfiwé ni ẹ máa wò wá kẹ́sì máa gbádùn wa. Muhammadun sayyidul qawnayni wa thaqalayn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. الحمد لله الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن والاهم بالحق والصدق إلى يوم الدين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ليتي أفرا إجوكوي ولورك له أبا جوكي أبا شكي الآخرة تياسوا ولوبنا أدداواني يعني تونيوا تونتتو بسيايوا تاسوا للابو كدابو بوا كوكوا يو كلوا لو الشيطان ẹni ẹ̀kọ́ ẹni ègbé àṣeyítánì ni àti gbogbo àwọn tí wọ́n ń bá ṣiṣẹ́ ní minal jinnati wan nas nínú ọ̀ràn àlìjẹ̀ní ni nínú ọ̀ràn èèyàn ní kódà nínú ọ̀ràn ẹranko nínú gbogbo ọ̀ràn yóò tán lè jẹ́ kí ọlọ́run ọba kó là wá ń bẹ̀ níbi aburú wọn. báyìí ni a fi ọpẹ́ ẹ̀yìn èyí tó péye fún aṣẹ̀dá adẹ́dàá tó já sí pé òun ni alágbára, òun náà ni Allah, kìí ṣòrìṣà, Allahu kìí ṣe yẹpẹ, Allahu kìí ṣe ẹ̀dá kankan, òun lẹni tó dá gbogbo ẹ̀dá, òun lẹni tó ní gbogbo ayé rẹ̀. Gbogbo ntẹ́dá kan bá wá ń pè ní nǹkan kan lónìí, ẹ̀mí kan ni, òrìṣà kan ni, dájúdájú àwọn ẹ̀dá tí ọlọ́run ọba dá ni àwọn ènìyàn wọ́n sọ wọ́n di ọlọ́run ọba lọ́dọ̀ ọ̀ra wọn àbí kí wọ́n sọ wọ́n di òrìṣà àkúnlẹ̀ bọ́ tí wọ́n ń bọ lọ́dọ̀ ọ̀ra wọn. Allah táwa mùsùlùmí ń sìn, Allah táwa mùsùlùmí tá ń jọ́sìn fún, òun ló rán ànábì wa Muhammad sallam, òun ló rán sí wa, òun ló fi alukurani rán, ló sì fi òdodo rán, òun ló ní gbogbo àgbáńlá ayé, òun ló ní ìṣẹ̀dá, òun ló ní nǹkan rẹ̀, òun ní aláṣẹ. Dájúdájú akíyakì torí pé ó fẹ́ máa dàrú lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi ẹ̀dá pé ká máa rò pé bóyá Allah yẹn o yóò òrìṣà kan, àwọn aliha, àwọn ọlọ́run kéékèèké tí òkúta látà manata, àwọn òsà hubal, àwọn òsà tí wọ́n ń bọ ní àwọn jẹ̀zíra ilẹ̀ lárúbáwá àgbà náà tí wọ́n ń bọ, bóyá tí wọ́n kó sínú Kaaba ń gbà ní lọ́jọ́ kìíní àná, bóyá òun ni àwọn mùsùlùmí tún pè ní ọlọ́run ní Abba. Kìí ṣe báyẹn o. Allah òun ni ọba tí ìjọsìn tọ́ sí, nítorí pé idh huwa al-khaliqul malikul mudabbir, òun ni ó dá ẹ̀dá, ẹnìkankan ò dá, lam yalidi wa lam yulad, ẹnìkan ò bí, òun náà ò sì bímọ. Wa lam yakun lahu kufuwan ahad, kò sí irú ẹ̀, laysa kamithlihi shay'un fil ardi wala fis sama', wípé ẹ̀ lè bá ń bì kankan, irú ọlọ́run ọba ò sí o, ìzánirú Allahu ò sí o. Allahu yẹn ni àwa ń sìn, òun náà ni à ń fi ìjọsìn fún, òun ló rán Ànábì Muhammad sallam, òun náà ni ọba Ibrahim, òun náà ni ọba Nuha, òun náà ni ọba Ànábì Musa alayhi salatu wa salam, òun náà ni ọba tó rán Isa ibn Maryam alayhi salatu wa salam, òun náà ló rán Ànábì wa Muhammad sallam. Gbogbo àwọn ànábì tí a ń bẹ lẹ́yìn àwọn ulul azmi minar rusul, àwọn tá a ka ní inú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ni, gbogbo àwọn ànábì ọlọ́run yẹn òun ló rán wọn, ẹni tá a ń fi jọ́sìn fún. A kí nítorí pé òun ló ní wá, ihun tí ó sì kọ́ wa
òun náà ni ká máa jọ́sìn fún ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun inna Allaha huwa razzaqu zul quwwatil matin. Ọlọ́run ní mo dá yín kẹ́ jọ́sìn fún èmi Allah subhanahu wa ta'ala. Ìjọ́sìn ni kẹ́ gbà fún mi, kẹ́ juwọ́jú sẹ́lẹ̀ an tadhharu alaykumul ubudiyyah, kẹ́ jẹ́ kí ìmọ̀sìn ìjọ́sìn ìmọ̀rẹnilẹ́rú kó hàn nínú gbogbo ìgbésí ayé yín, tó kẹ́ juwọ́jú sẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala. Ẹni tó dá yín nù ni kò nídìí láti gba nǹkan kan lọ́dọ̀ yín, kò sí èsì kan tẹ́ ẹ fẹ́ pa fún kọjá wípé òun lẹni tí ń pèsè fún gbogbo yín yẹn. Dájúdájú akí Allah subhanahu wa ta'ala, gbogbo ẹni tí Allah dàrú mọ́ lójú tí Ọlọ́run ọba tá ń pè ní Allah táwa mùsùlùmí jọ́sìn fún, tó yẹ pé òun ló ní wá, ló dá gbogbo ayé ní tá ń jọ́sìn fún ni. Dájúdájú gbogbo ẹni tó dàrú mọ́ lójú kí wọ́n ṣàtúnṣe ara wọn o. Allah kì í ṣe òrìṣà o, Allah kì í sì ṣe ẹ̀dá kankan, kì í ṣe ẹ̀dá kankan. Dájúdájú òun ni ẹni tó dá gbogbo ẹ̀dá. Allah ló dá gbogbo ẹ̀dá yẹn ló sì ní kápá. Dájúdájú wà tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallam àti gbogbo àwọn òjíṣẹ́ náà lápapọ̀. Ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ wọn. Ànábì wa Muhammad sallam lẹ́ṣà, ẹni tí Ọlọ́run rán sí wa ní inú gbà àti gbogbo àkókò tó ṣẹ́kù yìí, òun ni ẹni tí a fi iṣẹ́ náà rán. Ọlọ́run ṣàlékún ìkẹ́ ṣàlékún ìgẹ̀ fún sallallahu alayhi wa sallam. Báyìí tọrọ fún àwọn sahaba al-kiram tí wọ́n jẹ́ sàábé tí wọ́n bá ànábì lò gbà tí wọ́n sì gbà fún títí di ìgbà táwọn náà fi lọ bá Allah subhanahu wa ta'ala. Bákan náà látọ̀rọ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ ẹ̀sìn, àwọn tí wọ́n ṣe wàhálà ẹ̀sìn lẹ́yìn àwọn sàhábà ni gbogbo wọn yẹn, àtàwọn táwa náà bá àtàwọn òbí wa tí wọ́n tán sórí la ilaha illallah àti gbogbo òkú mùsùlùmí káfẹ́tà kọ́lọ̀n kójú ọjà rẹ̀ kó ṣàlékún ìkẹ́ àlékún gẹ̀ kó ṣe fún kálukú wọn. àwa náà táwa náà ṣẹ́kù kọ́lọ̀n jẹ́ àlefi dáadáa kálí fi parí dáadáa. Akí gbogbo jama mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá láyè káyè lórí Sunna TV. Ọlọ́run ó dúró tì wá, iléeṣẹ́ náà Ọlọ́run ó bá ṣe àdúrótì tó péye fún àyè náà, níbi tí Ọlọ́run ti ní kí ìmọ́lẹ̀ ó máa jáde sí gbogbo àgbáńlá ayé ni. Ọlọ́run má jẹ́ kó dóòkun o. Gbogbo ìyànjú ẹni kọ̀ọ̀kan ní àwọn olùmọ̀ tí a ń nẹ́ mímọ̀, Ọlọ́run jẹ́ àjèrè ẹ̀ ní ayé àtàlùkìyàmà, má àwálé mọ̀ pò ràn wá ní iṣẹ́. Lẹ́yìn wá àgbà náà gbọ́ àwa tí gbogbo ìgbà tẹ́ ẹ bá ti jí láàárọ̀ Sunna TV ní lọ́sàn, Sunna TV ní Allahu Akbar. Ọlọ́run jẹ́ kí ẹ̀kọ́ tá ń kọ́ ń bẹ̀ jẹ́ wúlò fún wa ní ayé àtàlùkìyàmà. Náà lẹ́yìn wá àgbà náà èyí tí ó máa jẹ́ àkọlé ìsọ̀rọ̀ bánisọ̀rọ̀ tí àkókò yìí, òun náà ni tí ẹ pè ní Aichah as-sayyidatu Aichah radiyallahu ta'ala anha bint Abi Bakr Siddiq radiyallahu ta'ala anhu, hayatuhu wa manaqibuhu wa zawajuhu minan nabiyyi sallallahu alayhi wa sallam. Eléyìí náà ni ìsọ̀rọ̀ nípa ẹni ọwọ́ ni, aṣáájú ni, ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tá a mọ̀ sí ìyàwó Aichah ummul mu'minin, ìyàwó Aichah bint Abi Bakr Siddiq, tí ń jẹ́ ìyàwó, tí ń jẹ́ ọmọ Abubakar Siddiq, khalifa àkọ́kọ́ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ṣàlékún kẹ́ ṣàlékún ìgẹ́ wọn. Kí ni ìgbésí ayé ìyàwó náà àti kí ni àwọn nǹkan ẹ̀ṣà tá a lè máa fi ròyìn wọn, àti ìgbéyàwó bóòlù ànábì sọ̀sálàm ṣe fẹ́ Aichah, tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọ̀rọ̀ tó máa ń sábà wá táwọn yẹn sì máa ń sábà pẹ́ sọ lọ́tún lọ́sì. Allahu Akbar. A máa mẹ́nu bà àwọn ọ̀rọ̀ yìí ní ìpàdé yìí, àríkí Ọlọ́run kójú ọjà rẹ̀ kó ṣàlékún ìkẹ́ àlékún gẹ̀ fún àpapọ̀ gbogbo àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà tó ànábì wa Muhammad náà àti gbogbo àwa tí a jẹ́ olùgbàgbọ́ pátá àti àwọn ọmọ ànábì àwọn ará ilé rẹ̀ tí wọ́n gbà fún. Naam, lọ́gangan bí tá a dé yìí, a mọ̀ pé kí àwọn ìyàwó àwọn àfáà, àwọn ìyàwó àwọn ẹni Ọlọ́run, àwọn ìyàwó àwọn òjíṣẹ́ Ọlọ́run, àwọn ìyàwó àwọn tí wọ́n jẹ́ warasatul anbiya, tí wọ́n rólé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kí a bọ́ sí tòsí ọ̀rọ̀ kan wọ́n náà nù, kí a wá gbọ́ nípa báwo ni Aichah
tí ń jẹ́ ìyàwó ànábì wa Muhammad Sayyida Aichah, ìyàwó Aichah Ummul Mu'minin, báwo ni ìṣẹ̀mí rẹ̀ ṣe rí, a sì máa rí nínú ìṣẹ̀mí yẹn àti àjọṣepọ̀ tí ń bẹ pẹ̀lú ìṣẹ̀mí yẹn àti kíni o ànábì wa Muhammad sallam àti dáwà islamiyya, a máa rí pèpè síbi Islam. Obìnrin ní ipa èyí tó pọ̀ láti kó lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ tá a rán sí gbogbo ayé sallallahu alaihi wasallam, ká tó wá sọ pé tẹ wà ànábì wa Muhammad sallam ẹni tá a rán sí gbogbo ayé yẹn, ká sọ àwọn ìyàwó tí ń bẹ pẹ̀lú ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ tí baálé ilé ẹnu kó pàṣẹ ni, tí baálé ilé bá pé tó bí báyìí mo fẹ́ gbé nǹkan báyìí sí, in tó bá fà á tí àwọn ìyálé ilé bá fi sọ pé kò ní gbé bẹ́ẹ̀, wàhálà wà nù lé yẹn nìyẹn o. àmọ́ tọ́lọ́ ń bá bàbá lé ṣe tó pàdé olólùfẹ́ rẹ̀ tó pàdé ẹni tó juwọ́jú sẹ́lẹ̀ tó gbà fún torí tọ́lọ́run ọba, nígbà tó bá sọ pé ibi báyìí la fẹ́ kí nǹkan báyìí ó máa gbé o, bí la fọwọ́ sí o, lẹ́ẹ̀kan náà nìyálé ilé ó sì máa sọ pé ibi yìí ni bàbá yín ní ká máa fi sí, kò ní yẹ̀ ẹ́ lóhùn. Allahu akbar. Orin pàdé ẹnìkejì rẹ̀ sàánù yàtọ̀ sí ìdáni. Nítorí náà ìrìn àjò ìyá wa Sayyida Aichah radiyallahu ta'ala anha òun ni a fẹ́ máa mẹ́nu báyìí. Àwọn ibo láti gbé, ibo láti gbé. Aláwọ̀kọ́ ni pé ìyá wa tí a pè ní Sayyida Aichah radiyallahu ta'ala anha ummul mu'minin, ìyá wa yìí tí wọ́n jẹ́ ọmọ fún bàbá wa tá a mọ̀ ní khalifa al-awwal, al-khalifatu al-awwal li nabi sallallahu alaihi wasallam, òun náà ni Abu Bakr Siddiq, tí a ń jẹ́ bàbá wa Abu Bakr Siddiq, ọlọ́run kó sàlékún kẹ́ wọn. Khalifa àkọ́kọ́ nígbà tá nàbí lọ tán, lẹ́ẹ̀kan náà ẹni tó kọ́kọ́ jòkó sérí àga ni tó darí àwọn mùsùlùmí, bàbá ìyá wa Aichah èyí ni tí ń jẹ́ ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìdán bí wọ́n ṣe ń jẹ́ ọmọ èèyàn ńlá, tí ìyá wa Aichah ṣe ń jẹ́ ọmọ èèyàn ńlá tí ń jẹ́ Abubakar Siddiq, bẹ́ẹ̀ náà ni tó sì gbà fún ànábì, bàbá rẹ̀ gbà fún ànábì yẹn yẹn, Aichah bá ìsìlámù yẹn lé ni. bẹ́ẹ̀ náà ni wọ́n tún jẹ́ ìyàwó ènìyàn ńlá èèyàn ńlá, Allahu akbar, tí ń jẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ẹ wúrú ẹni bẹ́ẹ̀, wọ́n bí i nílé rẹ̀, ó sì rìn bùrìnbùrìn, ọba mi sì fi ẹni rẹ̀, òjíṣẹ́ ńlá Muhammad, òjíṣẹ́ gbogbo àgbáńlá ayé, ó fi ta ọ̀rọ̀ rẹ̀, ó ṣe é ní, ó ṣe ìyàwó Aichah níyàwó lọ́dẹ̀dẹ̀ wọn, oríire ńlá ni. ìdán títí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a máa sọ báyìí fún Aichah radiyallahu ta'ala anha pé ìyá wa Sayyida ó ní inni ra'aytu fil manami Jibrila, èmi ti rí lójú ran èèyàn màlẹ́kà Jibril, èmi rí màlẹ́kà Jibril lójú ran, jẹ́ tó wá bá mi ní kò wá bá lásán o, tó jẹ́ sí pé qit'a min al-qumash, nǹkan bí aṣọ àhàrírí, aṣọ àláàrí, aṣọ ọ̀wọ́ ni, aṣọ tó olówó iyebíye ni, a ń pè ní aṣọ ní ń bẹ lọ́wọ́ ẹ̀ níwọ̀nba, tó sì ṣí báyìí fafataha, tó sì ṣí aṣọ ní fún mi lójú ran, tó yẹ pé fa iza bi surati Aichah radiyallahu ta'ala anha, ní súra tó ń wá rí ń bẹ súra Aichah ni, lójú ran ló ti fi hàn òun ànábì màlẹ́kà Jibril. Màlẹ́kà Jibril ti ń fi fọ́tò yẹnlá wa Aichah fi hàn ànábì wa Muhammad sallam lójú ran láláyìí tí kò tí ì fẹ́ Aichah, tó sì jẹ́ pé tí ń sọ fún mi pé hadhihi zawjatuk, tí ń sọ fún pé ilé ẹni tó ń wò yìí, súra tó ń wò yìí, ìyàwó rẹ̀ nìyẹn fi dunya wal akhirah, ní ayé dálkìyàmà. Allahu akbar. ìyàwó rẹ̀ nìyẹn láyé fi dálkìyàmà. ẹ sì rí pé nígbà tá a máa ka ọ̀rọ̀ ìyá wa Aichah, Sayyida Aichah radiyallahu anha, tá a máa kà á bọ̀, ìyàwó ànábì láyé lọ́run rẹ̀ ni. mo fẹ́ ká wo láàrin ìyàwó ànábì tí ìyàwó Aichah jẹ́ láyé lọ́run ẹ̀rìn, nígbà tá a káyàn lẹ́ẹ̀kan náà òun ni wípé àwọn ìyàwó tí ànábì wa Muhammad sallam ń fẹ́, Aichah nìkan náà ni ìtàngbé wa ń pé ó jẹ́ Bakr, obìnrin tí ò mọ ọkùnrin rí, kò sùn pẹ̀lú ọkùnrin mìíràn rí,
àfànàbí wa Muhammad sallam ní kó tó fẹ́ ànábì lẹ́yìn ìgbà tá ànábì lọ tán sọ pé ó ti dè wọ̀ pé ẹnìkan kan ò gbọdọ̀ fẹ́ ìyàwó ànábì wa Muhammad sallam lẹ́yìn rẹ̀ ìzán Aisha kò fẹ́ ọkùnrin kankan rí ṣáájú kó tó fẹ́ ànábì wa Muhammad sallam lẹ́yìn tí ànábì wa Muhammad sallam sì lọ Aisha ò sì tún rí ọ̀pọ̀lọpọ̀ mìíràn kò bá ọkùnrin mìíràn ní pé àjọ ní ọ̀rọ̀ kankan rí àfànàbí wa Muhammad sallam. Àwọn ìyàwó ànábì tí wọ́n kù sayyibat, àwọn tá ànábì fẹ́ yòókù ni wọ́n jẹ́ àwọn tí wọ́n ti mọ́lé ọkọ kan rí tẹ́nìkan ti fẹ́ rí tí ànábì wa padà fẹ́ wọn tó wá gbọ́dọ̀ fẹ́ ẹlòmíì lẹ́yìn ànábì wa Muhammad sallam. Bá Aisha ó ní nínú àwọn manaqibu Aisha, nínú àwọn míza Aisha ẹ̀ṣà tó wà lára Aisha ni pé kanat bikra, nígbà tá ànábì fẹ́ wọn Aisha jẹ́ ọmọge tó yẹ pé nígbà tí ànábì sallam lọ kò sẹ́tọ̀ fún ìyàwó ànábì kan tí Kùránì kọ́ fẹ́ni kankan ò gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó ànábì wa Muhammad sallam lẹ́yìn wa. Gbogbo eléyìí náà ló sì ní rízì tí ẹ olónídìí tí ó fi rí bẹ́ẹ̀ ṣe pé ẹnikẹ́ni àfáàwọ̀ kan nínú àwọn àfáàwọ̀ àgbà Samarkandi ó ń sọ níbi àwọn ọ̀rọ̀ ẹ̀ pé nígbà tí wọ́n fi ń ṣàlàyé pé bàbá rí ẹni tó fẹ́ ìyàwó tàbí tó ọkọ tó kú tíyàwó ẹ̀ wá lọ fẹ́ ẹlòmíì tó ṣe igi ẹlòmíì lẹ́yìn rẹ̀ tó bá dàl kìyàmà obìnrin yẹn á dìde tó bá fẹ́ wà lìjánà náà ni tọkọ ẹ̀ sì fẹ́ wà lìjánà ìdáni yóò wà lìjánà pẹ̀lú ọkọ ẹlẹ́kejì tí ó bá igi ẹ̀ tó fi kú yẹn ni tí àwọn ìyàwó ànábì wa Muhammad sallam wọ́n wà lọ fẹ́ ẹlòmíì ní wà dàl kìyàmà ni wọn ò ní jẹ́ ìyàwó ànábì wa Muhammad sallam mani ìdán gbogbo àwọn èèyàn ni ó wà lábẹ́ dáná Aisha ẹni ẹ̀ṣà ni látojú ran kó tó pàdé ànábì wa Muhammad sallam báyìí yẹn pé yín fẹ́ òun fẹ́ láti fi hàn ànábì wa Muhammad sallam pé ìyàwó rẹ̀ lélẹ́yìn láti inú ayé dé alqiyama. ẹni tá à ń pè ní ìyàwó sayyida Aisha radiyallahu ta'ala anha ìtàn jẹ́ kí a mọ̀ àwọn kọ̀tàkọ̀tà nípa ipe irú ìyàwó ni ẹni wọ́n jẹ́ kí a mọ̀ pé hakikatan wọ́n ní bayda obìnrin kan tí sẹ́mà obìnrin lè gbà mí ó lè jẹ́ safra tí ó lọ sí ó màálà tí ó lọ síbi yellow color jaune ẹ̀rí tààrẹ ọ̀wẹ̀ ó sì lè wà tí ó jẹ́ hamra tí ó jẹ́ obìnrin tó pọ́n Aisha bayda obìnrin tó mọ́ ni ó màálà èèyàn funfun ni ẹ̀rí èèyàn funfun ẹ̀dá funfun ni tẹ́ àwọ̀ rẹ̀ àwọ̀ funfun ni Allahu akbar tó sì tó rí rùmú tó tutù torí ọ̀dọ́bìnrin ni Aisha radiyallahu ta'ala anha tí ó jẹ́ ìyàwó ànábì Muhammad sallam ìzán tó jẹ́ pé fi sí ni nadara ìgbà tá ànábì fífẹ́ Aisha ni àti gbogbo ìṣẹ̀mí tá ànábì lò pẹ̀lú ẹ̀ gbogbo ìṣẹ̀mí tí ànábì Muhammad sallam lò pẹ̀lú Aisha sì ń bẹ lọ́mọge Aisha ń bẹ lọ́mọge láàrin ọdún 6 sí ọdún 18 sẹ́rí pé lọ́mọge ni láàrin ọdún 6 sí ọmọ ọdún 18 sẹ́rí pé ọmọge ni ọ̀rọ̀ tí ń jẹ́ 18 ans 6 ans à 18 ans ni wọ́n jọ lò pọ̀ báyìí Aisha pẹ̀lú ànábì Muhammad sallam ọ̀tọ̀ ní akudu amadébẹ̀ ọ̀tọ̀ ní pípa tá ṣe akudu nìka ìgbéyàwó ọ̀tọ̀ ní tá ń pè ní ẹnìká àpapà fún rẹ̀ tá ń pè ní adukhul ọ̀tọ̀ nígbà tí wọ́n wọlé tọ́ra wọ́n ti ṣègbéyàwó sẹ́yìn ẹ̀rí ọdún ti rí ọdún ìgbà ti rí gbà tí wọ́n ṣègbéyàwó pé tó wà pẹ̀lú wa tí Aisha ń gbé ilé lọ́dọ̀ ànábì wa Muhammad sallam tí ò sì sí ìbáṣepọ̀ kan bí ìbára ẹni lò bẹ́ẹ̀ kò sí láàrin wọn ju pé ànábì ń rí Aisha dìgbà tí àkókò wípé tó ẹni yìí ó ti bàlágà ó fi wá tó ìdánìyàwó Aisha wa kanat zakiya èèyàn tó ní làákàyè ni ó ní làákàyè gan wọ́n ní òtí ní ọmọ obìnrin tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ ní fresh one ó bẹ̀rẹ̀ tí gbogbo làákàyè gbogbo wà ní tútù ànábì náà lóore ẹ̀wò àdúrà ànábì wa mọ́nà la fẹ́ sọ ni ẹni ìjẹ́ ṣàṣìyà personality ànábì wa sallam lára arú ẹni ibi tá ti bí òun náà ni tí ń jẹ́ Abubakar tó juwọ́jú sẹ́lẹ̀ fún ànábì wa sallam ìdáni gbogbo eléyẹn tọpọlọ ẹ̀ fresh ó dúró ti ànábì orí ànábì ó ma ànábì dáadáa radiyallahu ta'ala anha èèyàn tó jẹ́ pé àfífà
ìyá wa Aisha àfíìfà kì í sáré tẹ̀lé ọkùnrin lẹ́yìn ìsìnkú pé ọ̀rọ̀ ọkùnrin kan ń gbé èyàn wà máa nábì wa Muhammad sallam ọkùnrin mi ò tún á wù ú subhanallah èyàn wá pàdé ànábì tí gbogbo obìnrin fẹ́ fẹ́ ànábì sallallahu alaihi wasallam tí ẹwà rẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ànábì tí ó kọjá bẹ́ẹ̀ gbogbo obìnrin tó rí báyìí ni ẹ sì láìkí ànábì wa Muhammad sallam káyíṣà wá rírú àǹfààní nì lára ànábì sallam pé òun jẹ́ ìyàwó rẹ̀ kọkùnrin míì tó wá jọ lójú kò sọkùnrin tó rí yáyìn tó ànábì wa Muhammad sallam tí a fi wá rí pé yíyá ìwò lẹ́ni ìyá yìí tí ó fẹ́ àbí ìṣesí kan bẹ lọ́dọ̀ ẹ̀ tó wá dá ànábì tó ní khayrukum li ahli wa ana khayrun li ahli Allahu akbar ànábì lẹ́ni ó fi ń dáa jù lẹ́ni tó dáa lọ́dọ̀ àwọn ará ilé àwọn ìyàwó àwọn ọmọ rẹ̀ èmi mò ń fi ń dáa jù fún àwọn ìyàwó mi àtàwọn ọmọ kí ni wọ́n fẹ́ wáká ìdáná Aisha as-sayyida Aisha radiyallahu ta'ala anha ìyá wa Aisha radiyallahu ta'ala anha ẹni tó já sí pé àfífà kò í ṣe alátojúbọ̀ àrànjú mọ́kùnrin ọlọ́kùnrin àwọn rábà ìgbà ọ̀dọ́ náà wọ́n dìde wọ́n sì fi bá ànábì sàlám lò ó sì fẹ́ràn ànábì àmàlọ́mọ ànábì wa Muhammad sàlám Aisha sì jẹ́ ẹnìkan tó jẹ́ tọrẹ pípọ̀ sàhíyà a máa ṣàánú ó jẹ́ èèyàn tí ṣe máa fún yẹn ní nǹkan pípọ̀ ẹ̀rì mo fi sọ pé àwọn ìyàwó àfà àwọn ìyàwó tá à ń jẹ́ àwọn ìyàwó lọ́dẹ̀ẹ̀dẹ̀ warasatul anbiya àwọn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run ọba náà ni àwọn ulama àwọn àfẹ́ẹ̀sìn ẹ̀rìmọ́láwò nípa àwọn àfáà lásán o àwọn àfẹ́ẹ̀sìn àwọn àfáà tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn ló jẹ wọ́n lójú ọ̀rọ̀ mímọ̀ ló jẹ wọ́n lójú ọ̀rọ̀ òtítọ́ òdodo ọ̀rọ̀ Islam yìí ló jẹ wọ́n lógún kì í ṣayé o ẹ̀rì àwọn tó yẹ pé báwo lẹ̀sìn yìí ti ń dùn wọ́n tá a béèrè pé kí ló gbogbo lẹ́mìí wọn òun lọ̀rọ̀ ẹ̀sìn yìí irú àwọn àfáà tó yẹ pé àtàárọ̀ àtọ̀sán wọn lórí ọ̀rọ̀ ìṣèyí náà ni wọ́n ṣe wàhálà alẹ́ àwọn ní aṣọ nípa àwọn ìyàwó orú àwọn àfáà bẹ́ẹ̀ àti pé ẹ̀sùn máa bí o àwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀sùn máa bí o láti wọ́n rí pé Aisha ìyá wa Aisha sayyida Aisha radiyallahu ta'ala anha ó jẹ́ ẹni tí máa ń tọrẹ tí máa ń ṣàánú àwọn ìṣẹ́ àpẹ́ ẹni tí ń tọrẹ ni àwọn èèyàn wọn anífẹ̀ẹ́ rẹ̀ àwọn èèyàn máa rí dáadáa ẹni pé kì í ṣe ahun lábẹ́ àfáà kì í ṣe ẹni tí ń jásí pé kò fẹ́ kí àáfàá ṣoore fẹ́ lómi kò fẹ́ kí anabi sàlám ṣoore fẹ́ lómi ìyàwó Aisha ní ó dúró pé oore ni ìmọ̀ràn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ni ìbálòun rẹ̀ ìbágbé rẹ̀ ló fi bá anabi wa Muhammad sallam ló fi bá anabi gbé ìzán bó ṣe rí nìyẹn ìyàwó Aisha sabura onísùúrù ni èèyàn onísùúrù ìtàn gbé wá fún wa dáadáa pé ká mọ̀ pé onísùúrù ni a lè sọ̀rọ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala anha táà ní dára wa padà síbi hadisatul ifk táà ní dára padà síbi hadisatul ifk ọ̀rọ̀ irọ́ tí wọ́n lẹ̀ mọ́ ìyá wa Aisha as-sayyida Aisha radiyallahu ta'ala anha ẹ̀rí ibi tá a fẹ́ ti mú sùúrù jáde kan nìyẹn pé fasabarat ó ṣe sùúrù bọ́rọ̀ yẹn ṣe dùn tó sẹ́ni nínú àwọn ìntájì wa kan nínú àwọn prógrámù àbáyé tá a ti ṣe kan nínú àwọn ìsìdáràtì wa tó ti jáde tó gbọdọ̀ wà lórí YouTube tẹ́ tún lè padà lọ wò níbi tá a ti ń sọ ọ̀rọ̀ hadisatul ifk yìí ẹ̀rí pé irọ́ tí wọ́n lẹ̀ mọ́ ìyàwó ànábì wa Muhammad sallam tá ń pè ní as-sayyida Aisha radiyallahu ta'ala lórí Sunna TV yìí náà ni ẹ̀rí Allah àbá ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀ńbẹ̀ńbẹ̀ ìtàn yẹn bó ṣe wáyé bí wọ́n ṣe lẹ̀ irọ́ yẹn mọ́ níbi wípé ó lọ dáwọ́ tẹ́lẹ̀ kó tó padà wá gbogbo àwọn yòókù ti lọ ọkùnrin tó wá dúró dé tó fi arí ó ti lọ lódà ẹ jẹ́ kí n ràn ọ́ lọ́wọ́ ká fi dé wájú àwọn mùnáfìkì bá pariwo pé ìyàwó Aisha ní nǹkan kan pẹ̀lú ẹ̀ ni nítorí pé wọ́n mọ̀ pé ọ̀dọ́ ni ẹnìkan tó mọ̀ pé ọ̀dọ́bìnrin ni wọ́n fi ẹ̀sùn tí ò sì fi kan ìyá wa láti fi da ilé ànábì wa Muhammad sallam rú àmọ́ ẹ̀kọ́ tá a rí mbẹ̀ ni pé ìyá wa Aisha ó bẹ lọ́hùn ọba ni ó látẹ̀mọ́ra kódà ọ̀rọ̀ yìí wo ànábì wa Muhammad sallam lára ó wò láṣàkẹ́ ara torí n tó da gbogbo lé òjíṣẹ́ ọlọ́run rú ni wọ́n sì mọ̀ yí pé òjíṣẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ Aisha as-sayyida Aisha òjíṣẹ́ ọlọ́run wọ́n béèrè lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yàrá pé wọ́n sì bí léèrè pé wọ́n ní ta ni ahabbin nisa ilayk ila nabi sallam ta lẹni tó fi ń fẹ́ràn ahabbin nasa ilayk ẹni ta lẹni tó fi ń nífẹ̀ẹ́ sí anabi Muhammad sallam sọ yìí pé
Aisha radiyallahu ta'ala anha ó ní Aisha ni mo fẹ́ rẹ̀ jù wọ́n á sọ pé minar rijal nínú àwọn ọkùnrin kó ní abuha bàbá ẹ̀ ni mo tún fẹ́ràn tí ń jẹ́ Abubakar Siddiq thaniya ithnayni idh huma fil ghar ẹni kejì anabi sallam nínú kòtò níjọ́ náà nígbà tí wọ́n lọ sílẹ̀ tán lọ sí Madina Allahu akbar. Ẹni tá à ń sọ nípa ẹni olólùfẹ́ anabi wa Muhammad sallam pípọ̀ níyàwó rẹ̀ níbọ̀ ni ò ní fẹ́ràn ìyàwó rẹ̀ ká tó wá sọ bí ìfẹ́ yẹn ṣe tó lára anabi wa Muhammad sallam. ìmọ̀ sọ̀rọ̀ ní àkókò yìí à ń sọ̀rọ̀ nípa ìyá wa àgbà ni tó yẹ pé obìnrin tó jẹ́ sí pé nazala al-wahyi bi bara'atiha min fawqi as-sama' gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan yìí pé àyà sì sọ̀kalẹ̀ ni pé innal ladhina ja'u bil ifqi usbatun minkum àyà sọ̀kalẹ̀ láti wá fọ ìyá wa Aisha mọ́ ẹni tá à ń sọ nípa ẹni ẹni pé àyà sọ̀kalẹ̀ láti fọ̀ ọ́ mọ́ níbi ọ̀rọ̀ tí mo sọ wá lọ nígbà táwọn èèyàn ṣe àlẹ̀ mọ́ fún ìyá wa yìí pé ó ní í ṣe pẹ̀lú ọkùnrin tó dúró tí nìkíní nǹkan kan wà láà tó milẹ̀ gan tí nǹkan mì tí lé mì tí àárín mi tá ànábì gan dérí kodò tó dérí ànábì kodò torí rúmà ni rúmà ẹ̀ ńlá ni láti fi da ilé ànábì rú láti da iṣẹ́ ànábì àwọn mùnáfìkì láti dá lọ́kàn rú ẹ sọ fún mi ọkùnrin jowú ọkùnrin ní gíra ọkùnrin bá fẹ́ràn ká tó wá sọ ànábì Muhammad sallallahu ẹ pé ìfẹ́ òtítọ́ ni tó ní sí Aisha tó fẹ́ràn ọmọ tó rèé láti ọdún 6 lọ́dọ̀ náà jọ gbé pọ̀ fídíò ọdún 18 ànábì fẹ́ràn Aisha Allahu akbar ìfẹ́ yẹn bò háyà àwọn èèyàn wá tafà sí irúfẹ́ ni wọ́n tafà sí irú obìnrin ni láti fi dalí ànábìrú láti fi dọ́ka ànábìrú kíṣẹ́ yìí máa rọ̀ ọlọ́run tí kódà ní zamani tá a wà yìí in tó bá fà tí ẹ̀sùn burúkú kó tó á jẹ́ ẹ̀sùn kíni ẹ̀sùn ṣìnà Allahu akbar fi kan ni tí olólùfẹ́ èèyàn tó sì jẹ́ tí èèyàn sì jẹ́ ní ọlọ́run nǹkan ó mi o sani gbogbo ó ṣẹlẹ̀ sí àná wa kanat sabura ìyá wa Aisha sayyida Aisha ó ṣe sùúrù láti ẹ̀mọ́ra títí ìṣe ń bẹ lọ́wọ́n ọba títí ayé asọ̀kalẹ̀ pé àwọn èèyàn ni wọ́n gbé wá wọ́n gbé irọ́ yẹn wá ni wọ́n hun ni wọ́n hun láàrin àwọn mùnáfìkì láàrin tó ti dá nǹkan rú ní àfìrí bẹ́ẹ̀ ìzán àrí sùúrù yẹn lára ìyá wa Aisha radiyallahu ta'ala anha ìzán ẹni tá à ń sọ nípa rẹ̀ ti jẹ́ ìyá wa sayyida Aisha ẹ bá yẹ sọ ẹni tá ànábì nífẹ̀ẹ́ sí gan ni pé ànábì nífẹ̀ẹ́ sí pípọ̀ àní Amru ibn As tó bèèrè lọ́dọ̀ ànábì Muhammad sallam yìí pé ó ní wọ́n bí ànábì sallam pé ayé nasi ahabba ilayk tàbí tó fi nífẹ̀ẹ́ sí jù ànábì sallam qala ó ní Aisha àrí nígbà tí a bí mina rijal ó ní Abu wa inú bàbá rẹ̀ mo tún nífẹ̀ẹ́ sí ànábì fẹ́ràn Aisha radiyallahu ta'ala anha ìyá wa Aisha yìí wọ́n jẹ́ ẹni tó já sí pé kana min a'lami nisa'il umma kéèyàn ní ìmọ̀ tó péye ìyá wa Aisha ní ìmọ̀ tó yanjú ó ní ìmọ̀ tó yanjú àwọn olùmọ́wà wọnú ọ̀rọ̀ yìí tẹ̀mọ̀ pé nínú abásọ̀ rìwáyà àwọn hadith tó tó bí 200 ó lé tí wọ́n gbà wá tí àwa yìí gbà wá lọ́dọ̀ Ànábì Muhammad sallam ni ètò ọ̀dọ́bìnrin tó sì gbé abẹ́ ọkọ rẹ̀ tí làákàyè ẹ̀ fresh lọ́dọ̀ Ànábì Muhammad sallam tó sì jẹ́ ẹni tí máa ń lọ́mọ ànábì tí máa ń béèrè gbogbo nǹkan lọ́dọ̀ Ànábì Muhammad sallam gbogbo tí àwọn sàhábà bá gbé lọ tí wọ́n bá gbé bọ̀ Abu Musa al-Ash'ari ó ní kò sí inú wa tí ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ ma ashkala alayna àwa tá à ń jẹ́ ashabu anabi sallam tá à ń jẹ́ sàhábà anabi tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ tá a gbọ́ nǹkan kan yé tá a bá lè lọ bá Aisha radiyallahu ta'ala anha nígbà tá a bá lọ bá pé kí ló ṣẹlẹ̀ ń bí báyìí ó ní tá a bá bí Aisha illa wajadna indaha minhu ilma ìyàwó Aisha yóò sì fèsì toró ẹni tó wo ànábì dáadáa tó sì gbọ́ àlàyé lẹ́nu ànábì Muhammad sallam ìzáni olùmọ̀ni àwọn obìnrin àkókò yìí ẹjẹ́ àwọn náà ajé olùmọ̀ lọ́dẹ̀dẹ̀ ọkọ wa ká súnmọ́ àwọn àfáà tí ń jẹ́ àwọn ọkọ wa láti gba ìmọ̀ lọ́dọ̀ wọn akàwá ń sùn lé wọn nìkan kọ́ gbogbo ẹ̀kọ́ yẹn ló yẹ ká kọ́ lọ́dọ̀ wọn. wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́lẹ̀ wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o
òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa Sunna. Naam. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala bil haqqi ila yawmiddin. Lẹ́ẹ̀kan sí assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh. A sì wà níbi ìmọ̀ fọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ yìí máa dára wa lẹ́kọ̀ọ́ nípa ìyàwó àgbàni ìyàwó Aichah radiyallahu ta'ala anha sayyida tí ń jẹ́ ìyàwó náà ń jẹ́ ummul mu'minin ìyàwó olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí alukurani ṣe fi kọ́ wa ẹ̀rí pé ìyàwó anabi sallam àwọn ni wọ́n jẹ́ àwọn ìyàwó ẹ̀rí ìyẹn ní suratul ahzab lọ́hùn ẹ̀rí ìdán tí wọ́n jẹ́ ìyàwó anabi sallam tí wọ́n jẹ́ ìyàwó ẹ̀ jẹ́ ọmọ fún aṣáájú pàtàkì ni tí a pè ní khalifa al-awwal ọ̀nà ni sayyid Abu Bakr Siddiq ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn ìdán abadébi pé ìmọ̀ ni títí Abu Musa al-Ash'ari fi ń sọ fún wa gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú níbi àlàyé tá à ń ṣe nípa tá ní ìyá wa yìí ìyá wa Aichah ẹ̀rí gẹ́gẹ́ bí Abu Musa al-Ash'ari ṣe ń sọ fún wa yìí pé kódà tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ láàrin anybody nínú wa tá a jẹ́ àwọn sàhábì Ànábì sallam tá a fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ á lọ béèrè lọ́dọ̀ ìyàwó rẹ̀ o sí àwọn ìyàwó àwọn àfẹ́ àwọn rí bẹ́ẹ̀ lónìí ìwé ẹ jẹ́ á lọ béèrè lọ́dọ̀ ìyàwó sáwọn ìyàwó àwọn àfẹ́ zamani wa lónìí ṣé wọ́n rí bẹ́ẹ̀ ẹ̀rí ṣé aráàyè fún wọn láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ Aichah ìyàwó Sayyida Aichah ọpọlọ wọn wà nílẹ̀ wọ́n sì ṣe tán láti gba ẹ̀kọ́ yìí lọ́dọ̀ Ànábì wa Muhammad sallam wọ́n jẹ́ ọ̀dọ́ tí ó farabalẹ̀ fún Ànábì Muhammad sallam wọn láti wo gbogbo harakat Ànábì wa Muhammad sallam wọn máa gba ìmọ̀ tó péye lọ́dọ̀ Ànábì sallam dépò pé àwọn sàhábé ní bá a bá rò pé tó kàmádì stop Ànábì ni àbí bákan ni ẹjẹ́ á béèrè lọ́dọ̀ ìyàwó Aichah tá a bá ti dọ́dọ̀ wọn báyìí yóò kò sí masala tá a gbé kalẹ̀ yóò máa sọ fún wa yóò máa ṣàlàyé fún wa pé báyìí là Ànábì ṣe sọ báyìí là Ànábì ṣe rí mọ́kífà Ànábì sàlámù ní níbi ọ̀rọ̀ yẹn ẹ̀rí tó sì máa mú ìmọ̀ oríṣiríṣi yóò máa ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí ẹni tó gbọ́ baálé rẹ̀ tó gbọ́ yé Allahu Akbar ó yàtọ̀ sí àwọn ìyàwó pé ẹ má dá lóhùn o ẹ má dá àfáà lóhùn o kò máa ti ń sọ láàyè òun náà ló tún ta ọkọ rẹ̀ òun náà ló tún yẹ̀yẹ́ níta pé ẹ má dá lóhùn àfáà níta jàǹbá nínú ilé òun ló tún sọ lórúkọ ọbú Allahu Akbar ẹjẹ́ àbẹ̀rù ọlọ́fun ọba o ká kọ́ ìṣe àwọn ìyá wa dáadáa yìí àdé òun náà ló obìnrin tó tún sọ baálé ẹ̀ tó tún sọ lórúkọ ọbú gbé kíni ẹ̀sìn wo ní í ṣe ẹ̀sìn wo ni ẹni pé kò bẹ̀rù ọlọ́run Allahu Akbar kó má rí bẹ́ẹ̀ o àwọn ìyá wa yìí wọ́n gbà fún Ànábì wọ́n sì dúró dáadáa pẹ̀lú ẹ̀dẹ́bù pé wọ́n tún fi ìmọ̀ tí a bá pàdé lọ́dọ̀ ọkọ wọn wọ́n tún fi mọ àwọn èèyàn wo àwọn èèyàn ńláńlá àwọn sàhábà tá a sọ yìí nìsí alàgbà níwọ̀n ẹlẹ́kọ̀ọ́ níwọ̀n àwọn náà òun ní tọrọ bá tún yẹ ọ̀rọ̀ ẹ̀sìn ò bá yé wa tún bí ìyàwó Aichah yóò ṣàlàyé wọn kò sí àbáyé mà pàdé lọ́dọ̀ ẹ̀ tá a tún ṣe ọlọ́run bá ṣàlékún ìkẹ́ ṣàlékún ìgẹ̀ àtọrọ bẹ́ẹ̀ gbogbo àwa tá à ń jẹ́ àwọn ìyàwó àwọn ẹni ọlọ́run àwọn àfáà àwa náà gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa kẹ́kọ̀ọ́ lára wọn tí àwọn gbogbo àsìkò náà kọ́ lákàn máa fara nù wọ́n lásán ẹ jẹ́ káà náà wá àsìkò pé tó dídé tí ẹ dé yìí o ká tó ṣe ti bí o ká tó sọ tìyín o ẹ̀yin lẹ́yìn ìgbà tí ẹ ti jẹun ẹ dákun fìtírà yìí síwájú hadith yìí ẹ jẹ́ kí mi náà máa gba hadith kọ̀ọ̀kan láàárọ̀ ẹ jẹ́ kí mi náà máa gba túmọ̀ àwọn hadith yìí ẹ jẹ́ kí mi náà máa gba arba'ina hadith ẹ̀kọ́ mi náà ẹ jẹ́ kí mi náà máa gba àwọn ayatul ahkam yìí kí n máa mọ àwọn òfin báyìí gbàtẹ́ ẹ̀ bá sí ń lé táwọn èèyàn bá dé àbí tí wọ́n bá pàdé wa àná wọn máa dáhùn àwọn kọ̀ọ̀kan pé báyìí la ṣe gbọ́ lẹ́nu àwọn baálé wa àlàyé tí wọ́n ṣe fún wa nìyẹn lórí ẹ̀pẹ̀lẹ́ ẹ̀rí ìdánwò kí ló dáa tó ìgbésí ayé àná mọ̀sálà láàrí ni ọ̀dẹ̀dẹ̀ láàrí ni bó ṣe rí títí ìyàwó rẹ̀ tí ń jẹ́ Sayyida Aichah ó dáhùn ẹ̀sìn kò jẹ́ ìyàwó ànábì lásán pé ó kàn jẹ́ ìyàwó ànábì lásán àbà kò rí bẹ́ẹ̀ ìyàwó ànábì tó tún kọ́ ìmọ̀ ànábì sọ́sá tó náà tún ná ìmọ̀ náà nínú tá a tún rí lára ìyá wa Sayyida Aichah tá a tún fi mọ̀ pé àní ta ni ìṣẹ̀mí wọn báwo ni wọ́n ṣe rí ìyá wa yìí ìyá wa ẹni tí anabi sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ oúnjẹ
ó ní bí ó ní fadlu ó ní ọlá tí ń bẹ fadlu Aisha ala nisa tá a bá fẹ́ wo ìyàwó Aisha lórí gbogbo àwọn obìnrin ànábì wá fi wé oúnjẹ tó ń jẹ táwọn míì pé bóyá bíi kókó ni tó gbajúmọ̀ ni àwọn míì pé gẹ́gẹ́ bíi bóyá búrẹ́dì ni bí oúnjẹ tí wọ́n ń jẹ tó sì gbajúmọ̀ táwọn èèyàn sì fẹ́rẹ̀ lọ́tún sì tẹ́ ń pè ní àthẹ̀rí ní kílápẹ̀ Jazira al-Arabiyya ìjọ náà tí wọ́n ń pè bẹ́ẹ̀ ìsán wọ́n fi wé pé àbáwọn èèyàn ṣe láìkì oúnjẹ ìbúnjẹ ìṣe lálùbáríkà tó bẹ́ẹ̀ lórí àwọn oúnjẹ tó kù bẹ́ẹ̀ náà ni ìyàwó Aisha Sayyida Aisha ó lálùbáríkà lérí àwọn obìnrin tí wọ́n ṣẹ́kù Allahu akbar sa'ir àwọn obìnrin tí a ṣẹ́kù ìdáná ó fi Ànábì sallam fi ìyàwó Aisha fi wé tó lọ́lá ṣẹ́sì mọ̀ yí pé tá a bá sọ̀rọ̀ oúnjẹ òun ní tá a bá lọ síbi dìlálà irú ọ̀rọ̀ ni a rí i pé kì í ṣe pé Ànábì fẹ́ràn oúnjẹ ló fi sọ bẹ́ẹ̀ kì í ṣe pé oúnjẹ ká béèrè pé kí ni kí mọ̀ oúnjẹ nínú ayé tá a bá yọ jíjẹ múmu kúrò nínú ayé ọmọ èdè ènìyàn dájúdájú àní kókó nù ẹni tá a bá gbàjẹ pé kó má jẹ mọ́ kó má mu mọ́ kí la ní kó ṣe àní kókó nìyẹn nítorí pé látara oúnjẹ náà ni alhayat àfi ń ṣẹ̀mí ìdáni ibẹ̀ láàrí pé níbi ìdílé albalaghiya tó kilẹ̀ ń bẹ̀ á mọ̀ pé Ànábì sallallahu dédé fi ìyàwó Aisha fi wé oúnjẹ tó gbajúmọ̀ jù ní lọ́dọ̀ àwọn Lárúbáwá ìjọ náà tí a sì fẹ́ràn tó dédé fi wé kọjá wípé ó fi wé ìṣẹ̀mí ìdáni at-ta'am hayat ó fi wé ìṣẹ̀mí yí pé ìyàwó Aisha ìṣẹ̀mí kan ní lọ́tọ̀ Allahu akbar tí a bá sì á wo gbólóhùn yẹn tá a bá wo mọ́ Ànábì sallallahu á rí pé ìdáni hayatu Aisha ìṣẹ̀mí Aisha Ànábì mọ̀ pé ó so mọ́ ìṣẹ̀mí tòun Allahu akbar ó gbé ìṣẹ̀mí tòun ró níbi ìfẹ́ níbi ìtutù ojú níbi ìbálò níbi ìbáṣe níbi wà àlè ó fi Ànábì kì í ṣe oúnjẹ direct ní alọ́wò ìtàlọ́wò ni pé kí ni kíìmà kí ni value oúnjẹ fi hayatil insan aw fi hayatil bashar nínú ìṣẹ̀mí ayé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kódà nínú ìṣẹ̀mí àwọn ẹranko ẹ̀jẹ̀ tán mú ká lọ wo irú kíìmà yẹn fọ́dúlù yẹn ọlá yẹn àti value tí Ànábì sallam gbé kalẹ̀ ni. ìdàn nínú ìtẹ̀síwájú nípa hayatu yawa Aisha nínú àwọn manakibu wọn táàtù máa rí ohun náà ni pé yawa yìí wọ́n jẹ́ ẹni tó já sí pé Allahu akbar ọ̀rọ̀ tó ga wọ́n jẹ́ obìnrin kan tó já sí pé Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kí a mọ̀ pé Ànábì sallam jẹ́ kí a mọ̀ pé bó ní ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ní tí òun bá ń bẹ ìyàwó Aisha wáyé a máa sọ̀kalẹ̀ wáyé yóò sọ̀kalẹ̀ bá òun lọ́dẹ̀dẹ̀ ní yàrá obìnrin kan rí nínú gbogbo àwọn ìyàwó òun àfi lọ́dọ̀ Aisha Allahu akbar àfi ní ọ̀dọ̀ ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní wáyé ńkọ́ kò sọ̀kalẹ̀ táwa bá pé wáyé sọ̀kalẹ̀ tó jẹ́ sí pé nínú ọ̀dẹ̀dẹ̀ àbí nínú yàrá nínú ilé kódà àwọn olùmọ̀ ọ̀rọ̀ ni bó ṣe rọ à ń pè nínú ilé ni àtúnlẹ̀ approfondi jù bẹ́ẹ̀ lọ òun náà ni pé gbólóhùn tá Ànábì sallallahu lò ẹ̀kọ́ jẹ́ kí a mọ̀ yí pé ìtumọ̀ ẹ̀ ni pé aṣọ tá a fi orí bẹ́ẹ̀dì ní ń wí orí bẹ́ẹ̀dì ibùsùn wípé lórí ibùsùn Aisha ìyàwó Sayyida Aisha bá ṣe jẹ́ ni Ọlọ́run ọba tó Ànábì ni wáyé gan tó máa bá mi ń bẹ̀ ọ̀rọ̀ ni kì í ṣe ọ̀rọ̀ ìsọkúsọ torí àwọn aníkànnà débẹ̀ àbákan mú pé nílé Ànábì kákan sọ jumlatan káyẹ̀nà náà nítorí pé ọ̀rọ̀ lè padà máa wá lórí ẹ̀ táwọn èèyàn kan fẹ́ máa lò ó gẹ́gẹ́ bá ṣe sọ ọ̀rọ̀ bó ṣe fẹ́ lọ́mọ ọdún 6 táwọn èèyàn kan wá sọ ọ́ di tí wọ́n fẹ́ mọ rídíkù Islam láti máa fi Islam táyín àbí láti máa fa Ànábì táyín tí ó sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. ìdá Ànábì jẹ́ ká mọ̀ pé mo nífẹ̀ẹ́ Aisha Ànábì sallallahu jẹ́ kí àwọn Aisha jẹ́ èèyàn tó dáa sóhun pípọ̀ ìyàwó pọ̀ lọ́dọ̀ òun ìyàwó ń bẹ́ẹ̀ àmọ́ Aisha ó jẹ́ ẹni ọ̀dọ́bìnrin ni kò lọ́kọ kan rí ṣáájú kò sì lọ́kọ lẹ́yìn ó wá jẹ́ ká mọ̀ pé kódà tí òun bá ń bẹ lórí bẹ́ẹ̀dì ẹ̀ wá yìí ti wá bá òun bẹ̀
ẹ̀rí ẹlòmíì ó rò pé ànábì fẹ́ràn obìnrin ní fi sọ bẹ́ẹ̀ ni ìyìn sọ pé ẹ̀rí pé mo wí jáde nítorí pé bẹ́lòmíì bá gbọ́ ibi tí ó rònú sì lè sọ fún ọ pé ó dà má rò ó bẹ́ẹ̀ ó ti rò ó bẹ́ẹ̀ ó dà ànábì fẹ́ràn gbogbo ó fẹ́ràn Aisha dé gbogbo orí wáyé a máa sọ̀kalẹ̀ fún lórí bẹ́ẹ̀ ni Aisha radiyallahu ta'ala anha bó jẹ́ bẹ́ẹ̀ náà kí ló fẹ́ ṣe sí bó jẹ́ bẹ́ẹ̀ náà kí ló fẹ́ ṣe bó ṣe ń rò ó nìyẹn kí ló fẹ́ ṣe sí ìyàwó rẹ̀ ni olólùfẹ́ rẹ̀ ni àṣeyídà Aisha tó jẹ́ Bakr ọmọge ló ti fẹ́ òun ló rọ̀ bá rẹ̀ láti kéré nínú ilé látọdún 6 tán sì jọ gbé títí ìyàwó Aisha fi nídìí ṣúta ajá sí pé tẹ́ ẹ bá wò dáadáa ọdún 12 ni a fi jọ gbé tó ń gbélé kó nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo àwọn obìnrin yìí ó tí Ànábì sallallahu alaihi wasallam fẹ́ kò sẹ́yìn tí ò nífẹ̀ẹ́ Ànábì nífẹ̀ẹ́ gbogbo obìnrin wọn pé Allahu akbar pé abẹ́yà Ànábì sallallahu alaihi wasallam kò nífẹ̀ẹ́ wọn ni kò sí Allahu akbar ó fẹ́ràn gbogbo wọn àmọ́ à ń sọ nípa míza tí ń bẹ fún ẹ̀ṣà tí ń bẹ fún ìyàwó Aisha dípò pé Ànábì ní wáyé máa sọ̀kalẹ̀ báwọn tí ní lórí bẹ́ẹ̀dì ẹ̀ lórí bẹ́ẹ̀dì tí a wí yìí láfùsù tí Ànábì Muhammad sallam ń lò ẹ̀rìn lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ó jẹ́ kí a túmọ̀ yìí pé ọ̀rọ̀ yẹn tún jìdò kódà ọ̀rọ̀ yẹn jìdò torí pé ọ̀tọ̀ ní kákan wà lórí bẹ́ẹ̀dì ọ̀tọ̀ gan ni ká tún jẹ́ ẹni tó yẹ pé aṣọ tá a fi ń bora lérí bẹ́ẹ̀dì sọ pé bí ìgbà tí òun bá wà tó ń bá wà pọ̀lá Aisha tó wà lọ́wọ́ tóun wà lọ́wọ́ ẹ̀ tẹ́rì tóun wà lé eré ẹsẹ̀ ẹni àbí tẹ́rì tóun bẹ lára ẹni wá yìí tó ń bá òun bẹ́ẹ̀ tí ò sì bá òun rí lọ́dọ̀ obìnrin kankan ní gbogbo àwọn obìnrin tóun fẹ́ lérí ìṣesí ni ẹ̀rí ipe tí Aisha ń bẹ lọ́wọ́ tóun tí òun náà ń bẹ lọ́wọ́ Aisha ẹ̀rí kò sọ wípé bóyá àwọn ń bẹ ní hálà khususiyya jìmá àbí pé àwọn ní nǹkan bá ọ̀pọ̀lọ́ Aisha lọ́wọ́ ni wá èyí ń sọ̀kalẹ̀ gbogbo àwa tí a máa ń tún fẹ́ dírágì ọ̀rọ̀ níbẹ̀ kọ́ o èèyàn lè jọ wà nínú ilé asáàrí pé tí Aisha ló jẹ́ Sayyida Aisha ló jẹ́ kí a mọ̀ yìí pé tí wá yìí bá ń sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad sallam ó ní gbogbo ara Ànábì máa ń wo bí òkè nítorí pé ń bá sọ̀rọ̀ sallallahu alaihi wasallam sì gbé rí sí ìtàn Aisha tí ẹjọ́ di wá yìí sì bẹ̀ sí sọ̀kalẹ̀ gbogbo ara ẹ̀ wá wíwo ó lẹ́sẹ̀ tòun dàbí ìgbà tí wọ́n gbé òkúta ńlá àpáta ńlá sí rí ẹsẹ̀ fóun ni àwọn halat àwọn ìṣesí yẹn a máa wá láàrin lọ́kọ láya tó wá yìí tún bá mi lórí ìta Aisha láti fi sọ pé Aisha jẹ́ ẹni mímọ́ ibi tá à ń lọ nìyẹn Aisha jẹ́ ẹni mímọ́ pípọ̀ tí Ọlọ́run fẹ́ràn tí Ọlọ́run gangan nífẹ̀ẹ́ sí kò sí pé òun nífẹ̀ẹ́ gbogbo àwọn ìyàwó ànábì tó kù náà òun nífẹ̀ẹ́ àmọ́ ìfẹ́ tiẹ̀ ń bi tí ẹ̀wọ̀n ẹ̀ṣà tó wà lára ẹ̀ látún rí yìí tó yẹ pé wá yóò sọ̀kalẹ̀ fún ànábì sálàm lórí bẹ́ẹ̀dì obìnrin kan nú àwọn ìyàwó rẹ̀ rí àfi ti Aisha radiyallahu ta'ala anha kódà nígbà tí ìyàwó tí ànábì sálàm ó wọlé lọ ní yàrá ìyàwó Aisha ni yàrá ìyàwó Aisha radiyallahu ta'ala anha ibẹ̀ ni ànábì sallam ti dákẹ́ sí lórí bẹ́ẹ̀dì yẹn kódà lérí ọmọ ìyàwó Aisha radiyallahu ta'ala anha kódà ìtọ̀ ìyàwó Aisha radiyallahu ta'ala anha ni ànábì fàṣẹnu kẹ́yìn kó tó di pé ẹ̀mí wọn wọlé lọ ẹ lè béèrè pé bóò ni nígbà tánábì wà lórí ìṣesí ni náà ni ọ̀rọ̀kùnrin kan ìjà Abdurrahman àbí nǹkan ló yorùkọ ẹ̀ ń jẹ́ ló dé pẹ̀lú ó sì ń bẹ lọ́rùn rẹ̀ ìta ń pè ní ẹ̀lẹ́rùndì àní igi orí ń bẹ ní ọwọ́ ẹ̀ àyẹ̀wò Aisha wá rí pé ànábì sàlámù ó ń wo ibi orí ní ń wò orí tí a fi ń pákó tí a fi ń fẹ́ ó rí pé ànábì sàlámù wò bẹ̀ ó wá sọ fún ànábì pé àtúrí bóyá o fẹ́ àbó onídìí kínní yìí ni wọ́n rí pé ànábì sàlámù ṣe rí pé mo nídìí ẹ̀ ó wá tọrún ẹ̀ lọ́dọ̀ ẹnìyàn àwọn agbè fún pé ó nídìí ẹsẹ̀ mọ̀ pé igi tí ó sì lé díẹ̀ ni ẹni tí ààrẹ wà lára ẹ̀ bó la sì fẹ́ gbé sí lẹ́nu ìyàwó Aisha ló wá fẹnu jẹ orí ìní ló ṣe ní kó lè ní ẹnu kùtù ó ṣe lóhùn tútù ó ṣe lóhùn díẹ̀ ó fẹnu tẹ́tẹ́tẹ́tẹ́ kó lè rọ̀ kó lè ṣe ló wá gbé sẹ́nu ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èyí ń la pè yí pé ìtọ̀ Aisha ẹnu Aisha lànàbì sàlámù fà sẹ́nu gbẹ̀yìn ló bá jẹ tọ́ rẹ̀ báyìí kó tó di pé ó lọ sí àlùkìyámà kó tó di pé ó lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ bàtà àlà ó padà sí ọ̀dọ̀ Ọlọ́run ìsàní irú ìṣesí ni
ìyá wa Aisha radiyallahu ta'ala anha ló ní gbogbo àwọn àlàyé tá à ń ṣe nínú ìṣesí ìyá wa Aisha radiyallahu ta'ala nínú ọlẹ́ manakibu ẹ̀ náà ni àwọn ìwẹ̀ ẹ̀ṣá rẹ̀ ni pé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam orúkọ kálá ànábì máa ń sùn lọ́dọ̀ wọn ṣẹ́pẹ́ tó bá pọ́sọ́rọ̀ ilé tó bá pọ́sọ́rọ̀ ilé ó bá gbọ́dọ̀ wọn kọjá orúkọ kan lẹ́nì kọ̀ọ̀kan wọ́n ní orun kọ̀ọ̀kan ni wọ́n ní pé bá kó lọ́dọ̀ ilé yóò kó lọ́dọ̀ pọ̀dé ìjẹ́jẹ́ àmọ̀ pé ìmọ̀ ń sáàkù wọn a máa gbọ́dọ̀ wọn kọjá kó tó lu gbogbo wọn yóò kí wọn yóò wọn kó tó padà sọ́dọ̀ ibi tí ó fẹ́ wọ̀ ibi tó fẹ́ sùn ìdán ó wá ṣẹlẹ̀ wípé ìyá wa táǹpè ní ìyá wa Sayyida Sauda ìyá wa yẹn ti jẹ́ ìyá àgbà tó sì ti jẹ́ Sayyeba tó ní àwọn ọmọ kódà bíi márùn-ún òun ìyá wa yẹn ni ìtẹ́gbé wá pé Ànábì wa Muhammad sálàmù kọ́kọ́ fẹ́ lẹ́yìn ikú ìyá wa Khadija radiyallahu ta'ala anhunna kọ́lọ̀ ń bá akẹ́ gbogbo wọn ìyá wa Khadija ń gbàtẹ́ papòdà Ànábì ò fẹ́yàwó mi títí wọ́n fi wá sọ fún Ànábì ó ní fẹ́yàwó ni ẹni pé ní ta ló fẹ́ rọ́pò ìyá wa Khadija ta ló fẹ́ rọ́pò ẹ̀ fún èrí ìṣesí ẹ̀ náà wà wọ́n ní ni wọ́n wá sọ fún pé ó ní ọ̀dà ta ló fẹ́ rọ́pò ẹ̀ wọ́n wá sọ fún pé kó fẹ́ ìyá wa Sauda tóun sì jẹ́ ọlọ́mọ pípọ̀ àbí kó fẹ́ Aisha ìtàn gbé orúkọ méjèèjì nìwá láti gbà ní wọ́n kí ni sábà bí ìyá wa Sauda wọ́n ní sábà Sayyida Sauda wọ́n ti ní bí ọmọ márùn-ún tí wọ́n sì tẹ̀lé òun pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n tẹ̀lé Ànábì sọ́rọ̀ wá sí wọ́n lọ sí Habasha wọ́n tẹ̀lé wọ́n wá sí Habasha nígbà tí wọ́n gbẹ́sìn wọn sá ibi ìrìn àjò ní máa lọ máa bọ̀ ní ọkọ yẹn ó ṣaláìsí ọmọ márùn-ún sì wà ń bẹ pẹ̀lú ẹ̀ ó gbà fún Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ń bá sọ obìnrin yìí tó sì láwọn ọmọ lọ́dọ̀ tó pọ̀ tó báyìí ò bá fẹ́ ó dá èèyàn dáadáa ni ó gbà fún ẹ ó fẹ́ràn ẹ̀sìn ẹ ó tún wá lọ́mọ lọ́dọ̀ hikima tó wà ń bẹ ẹ̀kọ́ tó wà ń bẹ ní pé yóò mọ̀ mọ́ tọ́ ṣe mọ̀ pé ìyá wa Khadija bó ṣe jẹ́ pé àwọn ọmọ wọn lọ́kùnrin wọn ti wọlé lọ bọ̀tí wọ́n fi àwọn obìnrin lẹ̀ ẹ̀rí lẹ́yìn lílọ wọn ìdáná ànábì láwọn ọmọ lọ́dọ̀ ẹni tó ti jẹ́ Sayyeba tó ti fẹ́ ọkọ kan rí yóò kọ́ àwọn ọmọ yìí mọ́ra wọn jọ tọ́ etí ẹ̀ náà hikima ti mẹ́mbẹ́ àbí kò sì fẹ́ Aisha tó jẹ́ ọmọge ọ̀rọ̀ yẹn wá bẹ́ẹ̀ ìdáná kí ni mo fẹ́ fara mẹ́ ni pé ìyá wa tó ti dàgbà dáadáa tó sì ti jẹ́ ẹni tó ti lọ́kọ tó ń gbà tán gbé pọ̀lú ànábì ti sọ̀rọ̀ sẹ́lá tí ìyá wa Aisha wá dé ó di pé ìyá wa yìí yọ̀ǹda òru tiwọn ó yọ̀ǹda oorun tiwọn wọ́n yọ̀ǹda ẹ̀ fún ìyá wa Sayyida Aisha ọ̀dọ́bìnrin lóhun ó sì tún nídìí rẹ̀ ju àwa lọ òru tèmi o mo gbé fún Sayyida Aisha ló fi jẹ́ pé Ànábì sọ̀sálàmà máa lo òru méjì lọ́dọ̀ Aisha ti ìyá wa Sauda ìyá wa Sayyida Aisha radiyallahu ta'ala anha wọ́n jẹ́ ẹni tí gẹ́gẹ́ bá ṣe sọ pé wọ́n ń lo òru méjì lọ́dọ̀ wọn Ànábì sọ̀sálàmù lo òru méjì lọ́dọ̀ wọn ìyá wa Sauda ni wọ́n sì yọ̀ǹda òru tiwọn fún Sayyida Aisha radiyallahu ta'ala anha ìtọ́wà gbé wá fún wa wípé nínú síra Ànábì wa Muhammad sallam wọ́n wá rí pé nígbàtí Ànábì sallam bá wà lọ́dọ̀ Aisha àbíyànsì tó máa wà ń bẹ̀ àti wíwá àwọn èèyàn wọ́n wà Ànábì sallam ó máa ń bù háyà ju kó wà lọ́dọ̀ àwọn ìyàwó tó kù lọ Allahu Akbar èyí tó fà á tó já sí pé ìyá wa Sauda wọ́n láti lọ ìyá wa Ummu Salama ìyàwó Ummu Salama táwọn náà ń jẹ́ ìyàwó Ànábì wa Muhammad sallam gẹ́gẹ́ bí ghira wọn ní àwọn obìnrin Ànábì sallam méjì ní pín sí àwọn ìdá kan pé àwa yìí làwa ń bí àwa yìí làwa ń bí sẹ́mọ̀ kò síbi tí àjọṣe àwọn obìnrin ni wọn ò bára wọn ìṣọ́ ọlọ́tẹ̀ ara wọn oníbàjẹ́ ara wọn o wọ́n ṣe báyìí o sallallahu alayhi wa sallam but ìyàwó Ummu Salama wọn wá lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láti sọ pé jẹ́ káwọn èèyàn mọ̀ wá wọ̀ ẹ mọ̀jẹ̀ àwọn obìnrin rẹ àwa obìnrin rẹ àwa Allahu Akbar ẹ rí i pé ilé Ànábì sallallahu dùn púpọ̀ wọ́n ní àwa obìnrin rẹ à ń jẹ́ náà pé àsìkò tó máa lọ́dọ̀ Àìṣà kálukú ó máa rọ́ kẹ̀kẹ̀kẹ̀ ń bẹ̀ ó bá sì ọlọ́dọ̀ tiwa gbogbo ẹ̀ ó da páru ni
ẹni àwọn ẹni tí ń gbé ẹ̀bùn wá ni àbí tí ń gbé kan kó máa jẹ́ ṣe máa invite wọn ká máa wà lásìkò tó bá lọ́dọ̀ tiwa náà. Ọ̀rọ̀ jẹ́ bẹ́ẹ̀ tí ìyàwó Ummu Salama lọ sọ báyẹn fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n ní tí anabi sallam sì sọ yìí pé anabi sallam sì sọ yìí pé la tuzini, tá anabi sọ pé má kó nira bá mi níbi ọ̀rọ̀ yìí. Ẹ̀rí ó sọ fún pé má fún ìyàwó wọn àgbẹ̀ má kó nira bá mi ọ̀rọ̀ tí ìyàwó wọn náà sì padà lẹ́ẹ̀kan ìyìn tó kó nira bẹ́ẹ̀ ihun tí àwọn yòókù wa tá a jọ ń sọ láàrin ra wa ni mo ní kí n fàgbà fi gbé wájú yín ní tí ó bá bẹ̀ẹ́ nú jẹ́ àníṣe Allahu akbar ní tí ó bá bẹ̀ẹ́ nú jẹ́ ya Rasulullah àníṣe. wọ́n ní òun náà ló bí ọ̀rọ̀ tí Ànábì Allahumma haza kismi fima amlik fala ta'khudhni fima la amlik. tánàbí sọ̀sọ́ sọ pé Ọlọ́run wọ́n fẹ́ rú pé bóyá mo fẹ́ ra Aichah Ọlọ́run bí mo ṣe lágbára ẹni ní bó ṣe bọ́lọ̀ ṣe bó ṣe yọ̀ǹda fún pé kí n lè rí ìpín síra wọn ni mo ṣe yìí o. Ọlọ́run má mú mi níbi èyí tí n bá ṣiṣẹ́ mẹ́rin tágbára mi ò bá ká o. Allahu Akbar. ọ̀rọ̀ yẹn jìrò gbogbo àwọn tá a bá jẹ́ lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tí a ní tí wọ́n bá jẹ́ pé wọ́n bá àwọn obìnrin gbé wàá mọ̀ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó jìdò ni ẹ̀rí ọ̀rọ̀ tó jìdò ni níbi tẹ́yìn náà máa ń sábà bí wáyé pé ṣé èèyàn lè má fi níyàwó méjì kó má fẹ́ràn kan jù kan lọ so ṣeé ṣe ni tani babalágbájú ò ṣe déédéé kò gbọ́dọ̀ fẹ́ràn wọn bákan náà ó gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan bákan náà. Allahu Akbar sallallahu alayhi wa sallam. kò sẹ́ni tí ọkọ Ànábì wa mùsálàmù nífẹ̀ẹ́ sínú àwọn ìyàwó rẹ̀ o kò sí. aṣọ èyí tí ìyàwó Aichah ní lẹ́ṣà lára àwọn ìyàwó gẹ́gẹ́ bí ọmọge ṣe títí kódà àwọn àgbà gan wọ́n yọ̀ǹda oorun wọn fún ìyàwó Aichah ẹ̀rí wọ́n yọ̀ǹda pé àrùn tó máa sì wà pẹ̀lú rẹ̀ ẹ̀rí kìí ṣe pé Ànábì dọ́dọ̀ wọn o ẹ̀rí gbogbo ìyẹn náà ni ó wà nínú ẹ̀kọ́ ṣe pé ní tí obìnrin rẹ̀ tó lọ bá síyẹ́dá tó lọ bá yín pé káàbọ̀ tó ṣe báyìí ó dà pé pọ̀pọ̀ ṣiṣẹ́ náà ọ̀dọ̀ ìyàwó Aichah ló wà ẹ̀jẹ̀ ọ̀dọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam sọ má bà mí nú jẹ́ má fi kíní ìdà mí láàyìn tó bẹ́ẹ̀ láti dà yín là ń bá lé wa yìn tó bẹ́ẹ̀ Ọlọ́run bá ṣe fún yín Ànábì Ọlọ́run wá ṣàdúrà pé tó Ọlọ́run agbára mi ṣe ká àmọ́ ni mo gbìyànjú mọ́ láti pín gbogbo ẹ̀ dọ́gbadọ́gba láàrin wọn èyí tí ń bá rí ṣe ń bẹ̀gbà lẹ́sìn èyí tó bá kú díẹ̀ káà tó mójú kúrò. Allahu akbar. ìdán ìyàwó Aichah radiyallahu ta'ala anha kódà nínú ọlá nínú hayatu ìyàwó yìí àti ọlá tó manakibu wọn náà láti rí pé iye Ànábì wa sallam fẹ́ràn ìyàwó Aichah púpọ̀ kódà wọ́n jẹ́ kí a mọ̀ pé Ànábì wa máa sọ̀rọ̀sọ́là máa sọ fún Sayyida Aichah yìí pé mo mọ̀ tó o bá ń bínú mo sì mọ̀ tó o bá ń yọnu sí mi. ó túmọ̀ sí pé kò sóbìnrin tí ò ní jowú àbí kó kí nǹkan kan ó dùn díẹ̀ kò sí yóò wá àpọ̀jù àdálérú láàfẹ́ káfí wá bá ń tà torí ẹ̀ gbégbéyàwó kalẹ̀ káfí bá gbọ́ ẹ̀jẹ̀ láàfẹ́ tí ọkàn wọ́n wà lọ tá à ní fọkàn tán yín má tọkàn wọn sì ń lè padà sọ́dọ̀ yín má láàfẹ́. àrí ìdán ó sọ wípé Ànábì sọ pé mo mọ̀ bẹ́ẹ̀ nítorí pé tí o bá bínú lọ́wọ́ tó o bá fẹ́ sọ pé ìta mọ́ sọ pé mo fi ọlọ́run rẹ fi búra wàá sọ pé wa rabba Muhammad wa rabbi Muhammad mo fi ọba Muhammad mo fi búra. àrí ó sọ bẹ́ẹ̀ òun yọnu nìyẹn inú rẹ̀ dùn nìyẹn àmọ́ tí o bọ̀rọ̀ bá ń dùn ẹ́ mo kẹfí lọ́dọ̀ ẹ̀ bó ló ṣe dá mọ̀ pé mo kẹfí tọrọ bá ń dùn ẹ́ wa rabbi Ibrahim ló máa ń wí mo fi ọba Nabi Ibrahim fi búra ẹwu ìbálò ni Allahu Akbar ẹwu ìbálò ni tí ọkọ sì máa hàn ìyàwó rẹ̀ ẹ̀rìn gbogbo ẹ̀ àríkà nínú ẹ̀kọ́ kódà àyà tàyámù yìí pé fatayammamu sa'idan dé wà ní Al-Qur'ani pé ẹ ló rùpẹ̀ fi ṣe àlùwàlá nínú àwọn sábàbí sísọ̀kalẹ̀ àyà yìí a rí pé ìyàwó Aichah radiyallahu ta'ala anha ó nípa ń bẹ̀ wọ́n níjọ́ tí wọ́n jọ wà pẹ̀lú àwọn ìjọ tí wọ́n jọ lọ bí tí wọ́n lọ tí wọ́n wá ń bọ̀ tó já sí pé kíra pé ẹ̀gbá ọrùn ìyàwó Aichah wá bọ́lẹ̀ wọn wá rí wọ́n wá ẹ̀rí Ànábì sì dá gbogbo àwọn jàmáà dúró pé ó yẹ dúró níbi ìrìn àjò tá a wà yẹ dúró ẹ bá a wá kíní ìlú ẹ̀rìn sẹ́yìn ẹ bá a wá lọ níbi tí wọ́n ti ń wà lọ́wọ́ lásìkò ti lọ kò sì sómi
níbi tí wọ́n wà àkókò sì tó láti kírun àkókò tó láti jọ́sìn wọ́n ní lélẹ́yìí ló fà ń gba àyà ìwà sọ̀kalẹ̀ tí àwọn ènìyàn ti kí àwọn ìyàwó Aichah radiyallahu ta'ala anha àtàwọn ará ilé Abubakar pé ẹ mà kú o ẹ̀yin lẹ tún fún wa ní Ọlọ́run tún lóyún sábàbí láti fún wa ní rọrùn níbi ẹ̀sìn ìdáni gbogbo eléyìí láti fi hàn pé Ànábì sallam ó nífẹ̀ẹ́ ìyàwó Aichah radiyallahu ta'ala anha ìyàwó náà sì nífẹ̀ẹ́ rẹ̀ ní gidi gan ìdáni nínú àwọn tá a pè ní manaki mo wá lọ síbi zawaj nínú àkókò díẹ̀ tó wà níwájú wa ìgbéyàwó Allahu Akbar ìní má fẹ́ lọ́bẹ̀ nítorí nǹkan pọ̀ tá a lè fẹ́ sọ nípa ìyàwó Aichah radiyallahu ta'ala anha àmọ́ mo fẹ́ lọ síbi ìgbéyàwó yìí ìgbéyàwó Ànábì wa Muhammad sallam pẹ̀lú ìyàwó Aichah gẹ́gẹ́ bó ṣe wá nínú lákọọ́lẹ̀ ẹ̀rí gẹ́gẹ́ mo sọ pé ìyá ẹgbà wá tó wá láti Sahih Bukhari àti Muslim jẹ́ kí a mọ̀ pé ìyàwó Aichah radiyallahu ta'ala anha sọ pé Ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ mi tazawwajani nabiyyu sallallahu alaihi wasallam pé Ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ mi ní fífẹ́ pé à ń fẹ́ obìnrin ní pé à ń ṣe igi obìnrin à ń ṣe akudu nìka wà à ń ṣe akudu nìka kì í ṣe nìka òun ni ìwọlé tọ̀ obìnrin àbá ní ankahtuhu àdìsí pé ìzàn òun ni ìwọlé tọ̀ obìnrin àmọ́ wọ́n sọ pé wọ́n ṣe akudu nìka ihun tí wọ́n ń ṣe ni pé wọ́n ń ṣe kọ̀ǹtírà wọ́n ń so igi nì lọ́wọ́ ìyá ní bó ṣe wáyé fún ti Aichah radiyallahu ta'ala anha òun náà ní pé kí ni o ó ní wọ́n so yìí Ànábì sallam so igi mi wà ana Bint 6 sinin mú bẹ lọ́mọ ọdún 6 ọ̀bẹ náà bí ìjọ tó wọlé tọ̀ mí Allahu Akbar ń jẹ́ dèdè ọmọ ọdún mélòó ni ń jẹ́ dèdè ọmọ ọdún 9 níjọ náà ló wọlé tọ̀ mí ó sì ní ọ̀rọ̀ yìí dáàsọ yìí àwọn tí wọ́n fi ń rídíkù Islam pé Ànábì sallam bọ́mọdé abba ẹnu ọwọ́ onútàn nínú jẹ̀zíra àrùbíyà kódà lọ́dọ̀ àwọn Yahudi nínú bí ìgbà náà ìjẹ́ ẹ̀ka ń bì kan pé ẹnìkan fi bú Ànábì wa Muhammad sallam nítorí pé ẹnìkan kan ò fi bú nínú àádà wọn lásìkò òní ní ká fi ọmọ tó ń bẹ ní ká fi fún ọkọ dìgbà tí wọ́n jọ ọmọ gbé pọ̀ yóò dàgbà sọ́dọ̀ ẹ̀ tó bá dàgbà sọ́dọ̀ rẹ̀ tínú dúdú bá ṣẹlẹ̀ tára lé tó bá nídìí wípé kí àjọṣepọ̀ wáyé fàbí hawa ní ìmọ̀ kì í ṣe Ànábì ní ó kọ́kọ́ ṣe irú ẹ̀ nínú ìtàn nínú bí àwọn nínú environment wọn ń gbà ní àwọn Yahudi wọ́n ń ṣe táwọn fọmọ kékeré bẹ́ẹ̀ fún ẹni tó fẹ́fẹ́ láti kékeré ìdán bẹ́ẹ̀ náà nílẹ̀ mo sọ pé lè bá nínú ìtàn yìí pé wọ́n fi nígbà ayé Ànábì sallam pé àwọn kan dìde pé kí ló dé tó ṣe bẹ́ẹ̀ tí ò bá ṣe pé ń rúfù wọn ni in tí àwọn èèyàn mọ̀ in tó kọ́ mọ̀ nínú àsìkò wọn ni àwọn èèyàn ó ti dìde pé ìwọ l'Ànábì gbé wáyé àgbọ̀ kẹ́nì kankan kó ṣe àtakò Ànábì Muhammad sallam lórí rẹ̀ tí àwùjọ bá tiẹ̀ wá yàtọ̀ síra wọn lónìí tí ìgbà yàtọ̀ síra wọn lónìí nínú ìṣẹ̀mí ayé pọ̀tù nígbà tí Ànábì sallam ń ṣe nǹkan tí àwọn èèyàn mọ̀ ni ẹ sì rí pé àyà Qur'an nígbà tó yanjú ọ̀rọ̀ yìí ó sọ yìí pé kí ni o hatta idha balagu nikah otu Qur'an yanjú rẹ̀ pé ẹ ṣèdánwò fún wọn ibtala al-yatama ẹ̀yẹ̀ wọ́n wẹ̀wò ńgbà tó wà lọ́dọ̀ rẹ̀ látọ̀ ọmọdún 6 tó sì ń rèé tó rè tí ò bá jẹ́ sí pé ìgbà tí ń di ọmọ ọdún tí ń dà tánàbí sọ́sàmù rí pé ó ṣe déédéé pé nǹkan bẹ́ẹ̀ lè wáyé láàrin àwọn tóun náà sì rí bẹ́ẹ̀ pé ó lè wáyé àwọn kò ní wáyé ẹwọ ọdún tó lò pẹ̀lú rẹ̀ kó tó wá di pé irú ẹ̀ nǹkan bẹ́ẹ̀ wáyé láàrin wọn ìjà láàrin ọdún 6 ti fi ọdún 9 lọ ọdún 9 dàgbàsókè lọ ìdàn eléyìí kò yí ṣe nǹkan tí ẹnìkan kan ò rí gẹ́gẹ́ bí àlébù èyí tí wọ́n á fi kún òun ni pé kódà tá Ànábì sallam bá ṣe bẹ́ẹ̀ tí ń lòdì lọ́dọ̀ yín Ànábì yàtọ̀ sẹ́yìn huwa basharun wa laysa ka basharin Ànábì jẹ́ báṣára àmọ́ ó kọjá wa ó lè wà ní khususiyya rẹ̀ ó lè wà nínú nǹkan ìmọ̀ tí Ànábì sallam tó fi ṣe fún àrí ìdáni ó kọjá ń tàfẹ́ sànábì wá jẹ́ èèyàn kan lásán ta kan lérò pé bóyá bẹ́ẹ̀ ni ẹ̀ṣàmọ́nì ẹni à ń sọ̀rọ̀ rẹ̀ tí ń jẹ́ Ànábì sallam ẹni ẹ̀ṣàmọ́nì àrí ọ̀la ni ẹni tí Ọlọ́run ọba ihun tó ṣe fún àwọn tó fi ṣàlẹ́tà só fi ṣẹ́díkẹ́ni lẹ́ṣà bẹ́ẹ̀ ni ìdáná ó kọjá tí ẹnìkan ó máa rò pé bóyá Ànábì àwọn tọrọ òye ni àwọn tí ọ̀rọ̀ òye rárá ni ìdáná Ànábì sallam fẹ́ ìyàwó Aichah ó sì gbọ́dọ̀ wọn títí wọ́n sì jọ gbé pọ̀ títí ìyàwó fi ní dìṣúítà ìṣẹ́gbà tá Ànábì sallam lọ tán
ìyàwó Aisha tẹ̀síwájú nínú ìṣẹ̀mí wọn láì ní ọkọ míì lẹ́yìn 18 tó ẹgbẹ́ lómi ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ fẹ́ ọkọ tuntun. ìyàwó sì wà bẹ́ẹ̀ ó sì mú mára ó sì ń lo ìmọ̀ ẹ̀fẹ́ sìn ó sì ń dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ó ń tó ọ̀rọ̀ ẹ̀sìn ṣe ó ń tún gbèsè àyà àwọn èèyàn ṣe dáadáa títí ó fi lọ bá Ọlọ́run ọba. eléyìí níwọ̀nba ìwọ̀nba tí a ṣàlàyé nínú tọ́pìkì yìí ni abẹ́lọ́run ọba àlekíọ́lá kó jọ jáde kó gba ẹlẹ́sìn fún wa kó ṣe ní èyí tí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan náà tẹ́ ń gbọ́ àtẹ́wò wa. wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. ولله